Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tó ń wò mí nílé lóko lẹ́yìn odi. Ṣé àlàáfíà ni mo bá gbogbo yín? Ọdẹ ọdún bí? Èmi ọmọ yín náà ni Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV. Mo tún ti padà dé o. Justice for Mohbad. Justice for Mohbad. Justice for Mohbad. We are back to justice for Mohbad. Látàrí press conference tí Yomi Fabiyi tó organize. Ẹ̀yin olólùfẹ́ mi, press conference yìí ó tú àṣírí, ó tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀. Kódà àwọn nǹkan tí mi ò expect ó jáde nínú press conference tí Mr. Yomi Fabiyi tó organize yìí lórí ọ̀rọ̀ justice for Mohbad. Ẹ jẹ́ kí n pè pé ó ṣe press conference yìí láti jẹ́ kí gbogbo àwọn ọmọ Nàìjíríà àti gbogbo àwọn tó wà ní òkè òkun ní diaspora kán lè mọ ibi tí ọ̀rọ̀ justice for Mohbad tó gbé dé, àwọn kán dẹ̀ lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀, kán dẹ̀ lè mọ àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí. Èmi lè sọ fún yín pé nǹkan tí press conference yẹn tó dá lé lórí nìyẹn. Ẹ̀yin olólùfẹ́ mi, gbẹ̀gẹ̀dẹ̀ gbiná lánàá. Àná ló yẹ kí n ti mú update yẹn wá fún yín, but káyàsí bí lánàá yẹn ó pọ̀. Mo wá pé okay, tó bá di èní mo máa mú wá fún yín. Fún àǹfààní ẹ̀yin tí tí gbọ́, torí ó ṣeé ṣe kí ẹ̀yin olólùfẹ́ mi kọ̀ọ̀kan kẹ́ ẹ ti gbọ́, but fún àǹfààní àwọn tí wọn ò tí gbọ́, mi ò ní ṣaláì máa mú wá fún yín. Ṣé mo pé èmi náà ni mo promise pé any information tí n bá ti rí pé ó wúlò fún ẹ̀yin olólùfẹ́ mi, mi ò ní hesitate láti mú wá fún yín. Òun náà ló jẹ́ kí n mú eléyìí náà wá fún yín. Ṣé wàá rí nǹkan tí ó ṣẹlẹ̀ lórí nínú press conference yẹn? Gbẹ̀gẹ̀dẹ̀ gbiná o. Ẹ pé iṣẹ́ àwò. Àdúrà ni Mr. Yomi kọ́kọ́ interview tí kò sọ̀rọ̀. Tí ẹ bá gbàgbé lórí 3 minutes video, òun ló hú gbogbo ọ̀rọ̀ yìí jáde. 3 minutes video. Ó ṣeé ṣe tí ọ̀rọ̀ 3 minutes video yẹn tí ò bá jáde, ó ṣeé ṣe ká má ti débi tí a dé yìí. But látàrí 3 minutes video, 3 seconds video, 3 seconds video. Látàrí 3 seconds video yẹn, òun ló hú gbogbo nǹkan yìí jáde. Ó ṣeé ṣe tí 3 seconds video yẹn ò bá jáde, ká má lè débi tí a dé yìí báyìí. But ọpẹ́ ni fọ́lọ́run. A rí pé ẹlẹ́dàá promise Mohbad Alọ́ba kò sùn. Ó ń jà fitafita. Èmi náà ti rí pé ó ń jà fún justice. Àdúrà ni Mr. Yomi Fabiyi kọ́kọ́ throw questions sí. Ó bẹ̀rẹ̀ báyìí wípé lótìtọ́ àti lódodo òun lòun ta fóònù yẹn fún Dàmọ́lá. Ó jẹ́wọ́, but ó dé stage kan, àdúrà pa irọ́ kan. Èmi rí gẹ́gẹ́ bí irọ́, mi ò mójú tí ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ máa fi wo. But ọkọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn wípé lótìtọ́ àti lódodo. Mo máa play voice note yẹn fún yín torí mi ò ní play fídíò ẹ̀, but mo máa play voice note yẹn torí fídíò yẹn gùn, voice note yẹn náà gùn, but mo máa gé pépèpè. Ẹ mọ̀ pé mi ò kì í máa ń like a long thing, but mo máa analyse ẹ̀ kó lè yé ẹ̀yin olólùfẹ́ mi. Mo máa play voice note yẹn náà fún yín, but bí ó tẹ̀ jẹ́ pé ohun àdúrà kò lọ sókè, kò sọ̀rọ̀ sókè jára, bóyá ẹ̀rù ń bà, bóyá ẹ mọ̀ gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn gan kò jágere lẹ́nu ẹ̀. Òun ló jẹ́ kí n fẹ́ gbẹnu ẹ̀ sọ̀rọ̀ díẹ̀, but mo ti máa play voice note yẹn náà fún yín. So kí ni mo fẹ́ fàyọ ni pé àdúrà bẹ̀rẹ̀ látòrí wípé lótìtọ́ àti lódodo òun lòun ta fóònù yẹn fún Dàmọ́lá. Wọ́n wá bèèrè pé ṣé fídíò wà ńbẹ̀ tó fi ta fún? Ó jẹ́wọ́, ó ní fídíò wà ńbẹ̀ lóòótọ́. Ó wá tún sọ̀rọ̀ sọ pé ṣé ẹ bìlífù pé òun máa mọ ikú tó pa ẹ̀gbọ́n òun ò dẹ̀ ní sọ síta. Kí lóun fẹ́ ṣe yẹn fún? Pé láéláé pé òun ò lè ṣe bẹ́ẹ̀ tóun bá mọ ikú tó pa ẹ̀gbọ́n òun, pé òun máa ti sọ síta. Pé fídíò yẹn, ẹ máa gbọ́ o, fídíò yẹn fídíò 3 years ni. Fídíò yẹn pé fídíò 3 years ni, pé nígbà tí Mohbad àti Wùnmí tí wọ́n jọ ń jà, òun ni Mohbad rìkọ́ọ̀dù fídíò yẹn kó tó di wípé ó tráfù lọ sí ibi tó lọ ń gbà, pé fídíò yẹn òun ni Dàmọ́lá tó gé clip díẹ̀ tó sẹ́ndì sí Yomi Fabiyi. Ó ní ẹ jẹ́ kọ́kọ́ yànnàná àárín yẹn. Ẹni tó fẹ́ mi, ṣé ó possible kéèyàn máa jà? Mò ń báyàwó mi jà ń sìn, èmi náà ni mo dẹ̀ tún rìkọ́ọ̀dù fídíò ìjà tá ń jà. Ṣó possible?
ẹ jẹ́ ká ti bí ìṣáná kí èso ogun and rẹ́kọ́dù tí mo wá rẹ́kọ́dù inú fóònù àbúrò mi òun ló wá wà ẹ̀yin náà ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ yẹn so èmi rí ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bíi pé irọ́ ló ń pa láàrin yẹn and then fídíò 3 years èmi ò believe pé ó sì wà lórí fóònù because fóònù máa ń dé stage kan tó yẹ kó máa ń full and then àìmọye fídíò oríṣiríṣi olórin nìyí eléré nìyí onífàájì nìyí àìmọye fídíò tó ti máa no irú fídíò 3 years ẹlòmíín lo fóònù láàrin 6 months 120 gig on full how much more ibẹ̀ ẹ̀kọ́ ni mo ti ẹ̀ ń lọ so ó sá sọ̀rọ̀ ó ní pé pẹ̀lú gbogbo bọ́ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ tọ́lẹ̀ ti àrẹ́sì Dàmọ́lá tí Dàmọ́lá ti jẹ́wọ́ pé cs Mr. Yomi Fabiyi yóò ti believe pé òun kọ́ lòun bá wọn chat pé pẹ̀lú pé ọ̀rọ̀ yẹn ti dọ̀rọ̀ ọlọ́pàá ọ̀rọ̀ yẹn ti dé court ó ti ṣègbà kan ó ti ṣàwọ́ kan pé Mr. Yomi Fabiyi yóò ti believe pé òun kọ́ lòun bá wọn sọ̀rọ̀ okay all well and good ẹni lè fẹ́ mi ẹ bá mi share fídíò yìí ẹ bá mi àti back to justice from bad báyìí sí ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kó go viral kẹ́lẹ́ bá mi subscribe gbogbo ẹni tẹ́ ẹ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín iná ò ní tọ́wọ́ yín abudin tó lókun abudin tó tọ́lọ́sà ọwọ́ yóò ní ẹ̀kọ́ sàlẹ̀ àpò gbogbo ẹni tẹ́ ẹ ti subscribe ó yá ẹ subscribe kájà máa jẹ gbádùn ètò yìí lọ so kí ni nǹkan tí mo fẹ́ fà yẹn ni pé bí ìwọ̀nba àlàyé díẹ̀ tí àdúrà tó lè ṣe nìyẹn kó tó di pé Yomi gbé máìkì fún màmá ẹ̀ pé kóun náà sọ̀rọ̀ ẹ kọ́kọ́ play first note àdúrà fún yín náà tó bá possible pé ẹ bá lè gbọ́ bóyá ó máa clear sí yín létí but nǹkan tó sọ nínú fídíò yẹn òun ni mo sọ fún yín ẹ gbọ́. ló fẹ́ sọ̀rọ̀ yẹn. Like 3 years ago, when I shared my shit, I'm on Friday, sharing just so fun to my platform, Dàmọ́lá. So we playing well with fun. So when she me my chat, we started up with the more invite on us because for the remember my book, the only invite me what they do and don't chat for the election 6. So the TikTok like mentioning way Russell way yes, TikTok. Okay, do you want me to respond to that? Yeah, I'm responding to my first. Because, okay, go on. So, about the video, that's how it happened. I was not the one that made the video, so Mohbad himself. So, Mohbad is sharing video. We didn't just about very funny for like more than 3 years ago, but to the sea for children from South. So, we didn't get to over. So, I see on platform from Dàmọ́lá, the open, we got a job in France. Like a week after, so we can progress and we see started around chats. So more surprised, more chats chats so everything she shared in the shop, Mr. Yomi get to confirm during our party that on everything she was watching, is watching chats for the jump like we were said. So very difficult to share in the end of the photo back on the people that we want to buy it from my mouth. So very difficult to share in the end because it was a bit of example. Let's reduce it. Yeah, ìwọ̀nba àlàyé tí àdúrà ṣe ń bẹ̀ yẹn nìyẹn mo rò pé ẹ manage ẹ gbọ́ voice yẹn díẹ̀díẹ̀ ìwọ̀nba àlàyé tí ó ṣe ń bẹ̀ yẹn nìyẹn èmi mọ̀ wípé bóyá ẹ̀rù ń bà ṣá let me just put it in that way bóyá ẹ̀rù ń bà kò lè sọ̀rọ̀ sókè ó kàn sọ̀rọ̀ hẹ́lẹ́hẹ́lẹ́ ni àwọn kan tẹ̀lé sọ pé speak English ẹ mọ̀ ó ti wà confused tí ẹ bá dé gbàgbé ní corona inquest ibẹ̀ làdúrà tí kọ́kọ́ fẹ́ jẹ́wọ́ tí màmá ẹ̀ pariwo pé ó gbọ́dọ̀ sọ̀rọ̀ tó pè síta tó ń kúnlẹ̀ fún pé ó gbọ́dọ̀ sọ̀rọ̀ jọjọ́ ọlọ́run o mi ò fẹ́ jẹ́ kán pa ẹ́ fún mi nǹkan bẹ́ẹ̀ yẹn o ẹ máa gbọ́ nínú conversation ìyá Mohbad náà fún ara ẹ̀ níbi tóun náà ti sọ̀rọ̀ mo máa play ti ìyá Mohbad náà fún yín bí ti ìyá Mohbad náà ti sọ̀rọ̀
gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ mo máa play ìyẹn náà fún yín so mo kàn fẹ́ yànnàná ti àdúrà yẹn fún yín ni ṣé wàá rí orí ìyá Mohbad gangan òun lọ̀rọ̀ pọ̀ sí òun lọ̀rọ̀ wà ó ti yé yín orí ìyá Mohbad gangan òun lọ̀rọ̀ wà ṣé rí ìyá Mohbad ṣe kankan lé ní àná yẹn nínú conference ọ̀ọ̀lì yẹn tó yà mí lẹ́nu báwo ni kí n ṣe put ẹ̀ ṣé kí n sọ wípé spirit Mohbad ó wọnú ẹ̀ tó fi jẹ́ kó ṣe àwọn nǹkan kan torí pé kí ni àwọn nǹkan kan tó ṣe yẹn èmi ò expect ẹ̀ sí torí starting from beginning tá a ti bẹ̀rẹ̀ kéèsì justice somebody ìyá Mohbad mi ò rí bí kankan tó ti fi support justice rẹ̀ but nínú conference yìí ìyá Mohbad ṣe àwọn nǹkan kan tó yẹ pé ó confuse àwọn audience tó wà nínú conference yẹn gan tí gbogbo wọn gan ṣàdúrà tó ń ṣàmì bí ìyá Mohbad ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni gbogbo wọn ń ṣàmì wọ́n tún tì sí rè pé ó yá ẹni tí ó bá fẹ́ ká rí justice ìyá Mohbad kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ kí ó ṣẹlẹ̀ sí tẹ́ bá rí bí ìyá Mohbad ṣe wọn àwọn àrágbá yamuyamu èpè kódà ó sọ débi pé tó bá jẹ́ pé ọmọ òun àdúrà tó bá yẹ kí bàbá ẹ̀ ní anybody tó wù kó wà nídìí ọ̀rọ̀ yìí tí ò dẹ̀ jẹ́wọ́ bí wọn ẹni yẹn ṣe máa rìn ìyá Mohbad ṣàlàyé fún ẹni yẹn tẹ́ bá rí gbogbo àwọn èèyàn ṣe ń ṣàmì àmì suddenly ó wá tún dé stage kan tó bá ti fẹ́ get to the point àwọn question kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni ìyá Mohbad máa dìde akọ̀tù máa sọ pé ẹ fẹ́ gbẹ̀mí àdúrà ni ẹ fẹ́ ṣe kinní kan ni ẹ fẹ́ ṣe ẹ̀rọ kan ni ó dé stage kan àwọn kan tún jáde bọ̀bọ̀ yẹn fífèsì ẹ̀jọ́ King White àti bọ̀bọ̀ kan náà àwọn iná bẹ̀rẹ̀ sí ní béèrè silly question lọ́wọ́ Mr. Yomi ẹ ti máa mọ̀ wípé ṣẹ́rí wọ́n tẹ̀ in fact wọ́n rẹ́dí àti da conference yẹn rú ó dé stage kan mò ń gbọ́ tí àwọn kan sọ pé ó yá ẹ pariwo sókè ohun tó à ń fẹ́ nìyẹn ẹ jẹ́ ká da gbogbo ẹ̀rù ẹ ká fọ́ gbogbo ẹ̀ lójú pọ̀ can you imagine ẹ ti máa mọ̀ pé àwọn tó ń wá pé kán wá da conference yẹn rú nìyẹn ẹ jẹ́ kí n play voice ìyá Mohbad fún yín kẹ́ ẹ gbọ́. láti bẹ̀rẹ̀ ohun ìyá Mohbad náà lọ sókè but nígbà tó dé stage kan ibẹ̀ mo ti sọ pé ó dàbẹ̀ pé spirit Mohbad wọnú ẹ̀ ó dé stage kan ohun ìyá Mohbad bẹ̀rẹ̀ sí ní já garaga ẹ máa gbọ́. mo fẹ́ kẹ́ ẹ dé àárín yẹn dáadáa nígbà tí ìyá Mohbad bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ó ní nígbà tí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ kó tó di pé wọ́n gba ẹ̀mí Mohbad ó ní wọ́n ti ń nà Mohbad káàkiri ó ní wọ́n ti ń fìyà jẹ káàkiri ó ní kò sí ẹni tó help òun kò sẹ́ni tó gbèjà òun ó ní gbogbo àwọn ọmọ Nàìjíríà wọ́n dákẹ́ wọn ò ṣe nǹkan kan sí i ó ní tó fi débi pé Mohbad tún lọ sí police station ó lọ sálágbọn ó lọ report ó ní CS náà pé wọn ò dá Mohbad lóhùn wọn ò protect Mohbad wọn ò support Mohbad ó lóhun singuadent lòun dìde tóun bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa jà fún Mohbad ó ló dé stage kan ó náà wá pé òun pé ọ̀gbẹ́ni kí ló ń ṣe ẹ́ ṣó o fẹ́ kí àwọn náà ṣe nǹkan tí àwọn ṣe fún Mohbad fún ẹni mí ni pé ṣó o fẹ́ kí àwọn yànké wọ náà báwọn ṣe yànké Mohbad ó níbẹ̀ ni ẹ̀rù ti bà òun ẹ máa gbọ́ lọ.
ṣùgbọ́n tó pẹ́ náà kò tẹ̀ ṣe náà ẹ ṣàfẹ́ rí jọ́sí ọlọ́ọ̀dẹ̀ máa jẹ́ kí èmi lápá wa. ẹni tó pa ọmọ náà ẹni tó pa àtàwọn tó kù lẹ̀ àtàwọn tó lù pa ó mú pátápátá ní agbára ọlọ́run pẹ̀lú àwọn àjàkálẹ̀. wàhálà yìí kò ní já sásán. wàhálà yìí èmi náà kò ní já sásán. agbára ọlọ́run èmi náà kò ní sùn kò ní sùn ẹ lólùfẹ́ mi mo rò pé ẹ ti gbọ́ bí ìyá Mohbad ṣe wọn èpè fún ẹni tó bá sọ pé wọn ò ní rí justice. Ìyá Mohbad ó wọn èpè fún gidi gan ni tó bá sọ pé èèyàn wọ èpè fún yàn ó wọn èpè fún gidi gan. Ibẹ̀ ni mo ti sọ pé ó dàbẹ̀ ni pé spirit Mohbad ó wọnú ẹ̀ torí mi ò expect nǹkan tó sọ yẹn, mi ò expect bó ṣe ṣépè yẹn, kódà ó tún include ara rẹ̀ but nǹkan kan ló wá ń yà mí lẹ́nu. Ẹ má gbàgbé pé nínú àwọn investigation tá a ti ṣe sẹ́yìn, nínú àwọn ètò tá a ti mú wá lórí platform yìí, a ti mú ibi tí ìyá Mohbad tó ti sọ àwọn àṣírí kọ̀ọ̀kan jáde tó ń sọ wípé tẹ́ ẹ bá sọ wípé wọ́n pa Mohbad ni òun gbà bẹ́ẹ̀ àmọ́ wọn ò gún pa. Ẹ jọ̀ọ́ ṣé kò mọ̀ nìyẹn? Tẹ́ ẹ bá sọ pé wọ́n pa Mohbad ni òun gbà bẹ́ẹ̀ but wọn ò gún pa. Ẹ di point yẹn mú. Èjì ẹ wo àdúrà tó tún because ó include àdúrà náà pé kó jẹ́ tó bá yẹ pé àdúrà náà ló mọ̀ ń pa ẹ̀ tí ò jẹ́wọ́ kóun náà bá lọ. Àdúrà dẹ̀ wà nù ilé ńgbà tí ẹ̀gbọ́n ẹ̀ jáde láyé o. Àdúrà wà nù ilé, ó wà nù àwọn 15 tó wà nù ilé nígbà tí incident yìí tó ṣẹlẹ̀. Àdúrà wà nù àwọn tó wà nù ilé. Ẹ wo bí iye ẹ̀ tún ṣe include ẹ̀ mọ́. Ṣé nǹkan tí kò jẹ́ kọ́rọ̀ yẹn jọ mí lójú jù? Èmi ti rí ibi tí ẹ pé abiyamọ òun ló bímọ ẹ̀ nínú tó rù fóṣù mẹ́sàn-án tó tọ́ tó fún lọ́yàn tọ́tọ́mọ́ dàgbà tó wá ṣe nǹkan tí kò dá yẹn ìyá yẹn tó wá ṣe nǹkan tí kò dá tó dẹ̀ mọ̀ pé òun lòun ṣe nǹkan yẹn tó dẹ̀ ń fi ọmọ tó bí yẹn tó dẹ̀ fi ń búra pé nǹkan tẹ́ lòun ṣe òun ṣe yìí òun kọ́ lòun ṣe bọ̀ tó bá jẹ́ wípé òun lòun ṣe kìíní yìí kóun fojú sunkún ọmọ òun dẹ̀ ló ṣe nǹkan yẹn lóòótọ́. Ibẹ̀ ni mo ti mọ̀ pé kò sí wàrà tí obìnrin ò lè dà. Ẹ jọ̀ọ́ ẹ̀yin yá wa mi ò yájú sí yín o, mi ò yájú sí yín o but ẹ̀yin yá wa tó bá ti ń di pé ọ̀rọ̀ pé ẹ fẹ́ bo àṣírí ara yín ẹ fẹ́ protect nǹkankan kò sí ohun tẹ́ lè fi ṣe pé àárín yẹn ó shock mi pé ìyá Mohbad ó lè include ara rẹ̀ ó lè include àdúrà tó dẹ̀ tún wọn orí èpè yẹn lé tó àdẹ̀ ti rí oríṣiríṣi àṣírí sẹ́yìn. Ẹ lólùfẹ́ mi ẹ tún gbọ́ síwájú díẹ̀ sí. mo mọ̀ mọ́ jẹ́ kí ibẹ̀ yẹn lọ sẹ́yìn díẹ̀ kẹ́ ẹ tún ibẹ̀ yẹn gbọ́
so bí mo ṣe fà sẹ́yìn díẹ̀ yẹn ẹ máa lè understand òun ni mo ṣe fà sẹ́yìn díẹ̀ kẹ́ ẹ lè gbọ́ ibi tí ìyá Mohbad tó ti include everybody ó include ara ẹ̀ gan mọ́ ó include àdúrà ibẹ̀ ni ẹ̀wọ̀ obìnrin tètè máa ń bà mí gbà mí but nevertheless tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo ni kò mọ nǹkan pa ẹ̀ ó máa escape èpè tó ṣe yẹn but tó bá yẹ kó bá mọ nǹkan kan pa ẹ̀ ó kàn máa rò pé nǹkan ṣe pé yẹn lásán ni o ẹ tún gbọ́ síwájú sẹ́yìn olólùfẹ́ mi ẹ tún gbọ́ síwájú sí i. ohun ìpínlẹ̀ ń bẹ̀rẹ̀ ó ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ń bẹ̀rẹ̀. ẹni olùfẹ́ mi mo rò pé ẹ ti àti gbọ́ àwọn àgbàbọ̀ wọn ní ṣókí lọ́bẹ̀ oge kí ni nǹkan tí mo fẹ́ fàyọ nínú gbogbo ọ̀rọ̀ tí ìyá Mohbad sọ yẹn òun ni pé èmi lè sọ wípé spirit Mohbad òun ló tì láti ṣe ìwọ̀nba nǹkan tó ṣe ń bẹ̀ yẹn ẹ rí pé àwọn èèyàn tún pèsè pé this is now tá a ṣe mọ̀ wípé òun wá justice fọ́mọ ẹ ìsìn láì ṣe mọ̀ pé òun wá justice fọ́mọ ẹ for the first time tí mo máa rí ìyá Mohbad kó sọ̀rọ̀ bí abiyamọ but at the end of the day náà ó tún ṣe interrupt wọn náà ni gbogbo ibi tó yẹ kí àwọn kókókókó míì tún ti jáde kò jẹ́ kó jáde àwọn ọ̀sọ̀ǹgbẹ ẹ̀ tán jọ wá àwọn bíi King White gbogbo wọn tán jọ wá àtàwọn tán rẹ́dí in fact ẹ báyìí kí n parọ́ fún yín àwọn èèyàn rẹ́dí àti wá da abẹ̀yẹn rú àwọn èèyàn wọn rẹ́dí àti wá scatter abẹ̀yẹn tẹ́ ẹ bá ń rí àwọn question tí wọ́n ń béèrè ẹ máa ti mọ̀ pé ṣé bá bí amọ̀ lẹ́yìn náà téèyàn bá ń wá justice ṣéèyàn máa ń béèrè irú question báyìí kódà wọ́n tún béèrè question lọ́wọ́ Yọ̀mídé bíi wípé ṣé bó ní àwọn kan fẹ́ pa ẹ́ olóòsà lọ sí UK kí ló tún padà wá ṣe can you imagine a sort of question bẹ́ẹ̀ yẹn so ẹni tó bá sá fún ẹ̀mí ẹ̀ sìn so tó bá dẹ̀ rí pé everything die down kò yẹ kó padà wá mọ́ ṣé kí ni nǹkan tó ń tẹ̀lé láti ṣe bẹ́ẹ̀ pé bó o ṣe sá lọ yẹn kò yẹ kó padà wá mọ́ bẹ́ẹ̀ mi ṣe rí ọ̀rọ̀ yẹn sí nìyẹn wọ́n tún fòkó lòlò orí yẹn accountability owó kan tán náà ṣe kíní kan fún ẹ ṣé irú nǹkan bẹ́ẹ̀ yẹn náà ń béèrè nínú ibi tó ti ń wá justice aláwọn wá ìdí òtítọ́ nǹkan aláwọn wá ẹni tó ṣekú pààyàn ẹ̀yin ń sọ wípé nígbà tó náà fẹ́ pa òun kí ló sá lọ fún nígbà tó sá lọ yẹn pé kí ni nǹkan tó padà bọ̀ wá ṣe owó kan tó ń fi sínú àkáǹtì ẹ̀ kan gó kíní kan kíní kan owó kíní kan ṣérù yẹn ló yẹ kó máa béèrè níbi tó gbé ti ń sọ pé wọ́n ń wá ìdí ẹni tó ṣekú pààyàn
ṣé bí wọn kọ́ bẹ́ẹ̀ yẹn after nìyẹn pé wọ́n ní ká lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ká wá padà bọ̀ abẹ́dìyẹ tẹ́ ẹ bá gẹ̀ẹ́tì nǹkan tẹ́ ẹ̀ ń wá tán tó wáyé pé lóòótọ́ ni o pé ẹ̀ ń wá òdodo tẹ́ ẹ bá gẹ̀ẹ́tì òdodo tán ẹ̀ ṣe máa bèrè ọkọ yẹn pé tí ẹ̀ dúró owó tán dá fún ẹ kíní kan báwo ló tẹ̀ ṣe ná owó yẹn ọ̀rọ̀ yẹn á dùn sọ́ngbà yẹn but wọ́n sì wà lójú pé ibi táṣìírí ti fẹ́ tú gangan ìgbà yẹn lè wá tẹ́ bá rí bọ́n pípù yẹn kọ́kọ́ ṣe ń wọlé tó ń béèrè stupid question tó fi ń distract àwọn èèyàn ẹ wá wo ariwo ẹ wá in fact èmi mọ̀ wípé ẹlẹ́dàá Mohbad ò sùn á dẹ̀ máa tú àṣírí wọn ẹni ló fẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti share tẹ́ ti ń subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ti subscribe ẹ̀yin náà subscribe kájọ máa jẹ gbádùn ètò yìí àti pé ẹ bá mi share fídíò yìí káwọn èèyàn rí kí wọ́n lè mọ update ibi tí ọ̀rọ̀ Justice for Mohbad tó gbé dé ẹni ló fẹ́ mi mo promise yín láìpẹ́ láì jìnnà ṣe rí conference yìí ó ti open door ó ti open ojú àwọn èèyàn in fact gbogbo àwọn mídíà tó wà ń bẹ́ẹ̀ ní èní ní àná yàmí gbogbo àwọn mídíà tó wà ń bẹ́ẹ̀ ní àná in fact wọ́n máa fẹ́ nǹkan lójú wọ́n máa fẹ́ lójú mo mọ̀ pé kò ń ṣe Nàìjíríà nìkan ni wọ́n ti ń wò wọ́n ń wò throughout the world mo dẹ̀ mọ̀ wípé ìmọ́lẹ̀ ó máa gba justice láìpẹ́ láì jìnnà ẹni olùfẹ́ mi ẹ jẹ́ ká ní lọ́kàn pé justice for Mohbad is around the corner ẹ ṣe kọ́ ọ́ ní olùfẹ́ mi a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ justice for Mohbad tí n bá tún gbọ́ any information kan màá tún wá mú wá fún yín and meanwhile ẹni olùfẹ́ mi mo tún gbọ́ information láftà tí conference yẹn tó end mo gbọ́ information wípé mi ò tí ì confam ẹ o wípé wọ́n ti lọ arrest Wunmi ẹni olùfẹ́ mi ẹjọ́ ẹ̀yin tẹ́ ẹ bá ti confam ẹ bá mi fi sí abẹ́ comment section ìwádìí mi ṣì ń lọ lórí ẹ̀ investigation mi ṣì ń lọ lórí ẹ̀ because a ò ní fẹ́ kàn parọ́ fún wa pé wọ́n ti arrest ẹ̀ kó jẹ́ pé wọ́n arrest ẹ̀ òun la ṣe gbọ́dọ̀ wádìí ohun gbogbo dájú káàdì tó ń ṣe òtítọ́ mú wọ́n ní bí mo ṣe gbọ́ wọ́n ní wọ́n ti lọ arrest Wunmi tó bá jẹ́ bẹ́ẹ̀ ni inú mi á dùn torí pé kí ni nǹkan tá a ti ń expect tipẹ́tipẹ́ ni àmọ́ ẹ̀yin olólùfẹ́ mi ẹni tó bá ti come across information yẹn nínú yín tó bá confam pé lóòótọ́ ni wọ́n ti arrest ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi fi hàn sí abẹ́ comment section yín ẹ ṣe kẹ́hìn olólùfẹ́ mi àwọn onírè jù báyìí lọ lórí ọ̀rọ̀ Justice for Mohbad tí n bá tún gbọ́ any information kan máa tún wá mú wá fún yín ẹ ṣe gan ire o.